ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò sẹ́ẹ̀ wò lọ yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá ẹ ti mọ̀ wípé táwọn ò bá ti rí báyà wa kì í sọ ètò a bá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré ìwọ tó bá ti subscribe bóyá subscribe kó lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré ó yẹ ká sojú abẹ́ǹkó bóyá. unusual kí n má ṣètò níbi tí mo ti máa ń ṣètò ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú pé àìlèjà nílẹ̀ bàbá mi ò débí bí èèyàn bá lè jà ọ̀dàn iwájú ìta lè bàbá ẹni ìgbèjẹ ẹni àìtódótọ̀ sí kọ̀ọ̀kọ̀ díjú àkèré díjú ibi gbogbo nílé ọ̀wọ̀ ọ̀rọ̀ nílé torí pé ọ̀rọ̀ tó bá gbalẹ̀ ẹnìkan kì í fàárọ̀ sọ èyí tó bá gbàárò sí sọ lálẹ́ ló mú mi tí mo fi lè pa ọ̀rọ̀ mọ́ra bàbá wù á rí i pé aago mẹ́sàn-án tí ó ti rí kọjá dáadáa ó sì wá rí kọjá náà ohun tó kù lókè ọ̀tá sọgbẹ̀ òní lọ́jọ́ ìsinmi lóòótọ́ mo nígbàgbọ́ pé ẹ̀yin bàbá àti màmá mi ti sinmi dáadáa ẹ múra fún iṣẹ́ ọ̀la ẹ ní jílékú lọ́wọ́ àwa náà ní jílékú lọ́wọ́ ọ̀rọ̀ Agbala Gabriel sẹ́yìn kò wù mí láti dá sí ó dẹ̀ ní reason o because àwọn ọ̀rọ̀ kan ń bẹ tó jẹ́ pé tó o bá sọ wọn á lò ń jowú ni ṣé ẹ gbàgbé Oríyọmí Hamzat ti dá sí níjó ní majority yín sọ wípé orogún òwò ni ìkọ̀ọ̀kan nínú wa ní ọgbà bẹ́ẹ̀ ẹlórogún òwò ni ẹni lórí ọrin kí ló sọ Oríyọmí Hamzat náà ṣe bó ní nọ́mbà Agbala Gabriel lọ́wọ́ tí ò bá dẹ̀ ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ ṣe bó lẹ́ni tó lè gẹ̀ẹ́tì ẹ̀ fún ṣe bó dẹ̀ máa pa Agbala Gabriel lábẹ́lẹ̀ ṣe bó dẹ̀ máa ṣe kìnìún kan ṣe bó dẹ̀ máa ṣe kìnìún kan ṣe bí wọ́n dẹ̀ máa rọra bá sọ̀rọ̀ lábẹ́lẹ̀ nǹkan gbogbo nílẹ̀ sọ̀rọ̀ ńgbà náà o ìní mẹ̀lẹ́ ń bẹ̀ mọ pẹ̀pín mo dákẹ́ ń òwe nǹkan kan lóòótọ́ gbogbo alásọ̀rọ̀ lórí tọ̀rọ̀ tí Muyideen àmọ́ wípé àìfẹ̀lẹ̀ kébò sí Muyideen ní ọ̀jẹ́ ká lè bá a jó àṣà ìfẹ̀lẹ̀ kébò sí ẹ̀ ni àṣíká lọ́fẹ̀lẹ̀ kébò sí àbá ti rí àrísà Agbala Gabriel nígbà náà àbá ti dá lẹ́bi tó yẹ ká dáa lélẹ̀ tó túmọ̀ sí pé láti ìgbà náà làbá ti wọ̀rọ̀ Agbala Gabriel jìn àbá ti gbìyànjú láti tọpinpin lórí àwọn oore ọlọ́kọ̀ ọ̀dọ̀ kan tí Agbala Gabriel sọ pé òun ṣe fáwọn èèyàn ó ló ń ran àwọn èèyàn lọ́wọ́ ń bá wa náà sì rí lórí ìtàkùn ayélujára pé ó pè fún ìrànlọ́wọ́ fáwọn èèyàn àwọn òṣèré orí ìtàgé tí ò nílé lórí yóò bá wọn bẹ̀bẹ̀ good evening sir yóò bá wọn bẹ̀bẹ̀ àwọn èèyàn ọ̀dàwó fún yóò bá wọn kọ́lé gbogbo wọn ń ṣàjọyọ̀ wọn ń dúpẹ́ ẹ bá wọn dúpẹ́ lọ́wọ́ Agbala Gabriel o oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ń fóònù náà lówó tí wọ́n ń fún lẹ́bùn gbogbo táwọn èèyàn bá fẹ́ sọ ńgbà yẹn tí mo máa ń sọ ni pé ẹ get out ẹni tí ìfà ọ̀tọ́ sí ní pé ní àrámù ibi ọ̀kánjú àyẹ̀ní bá so sí láti ka mo ní kan fílẹ̀ anúmọ̀ inú lẹ̀ ẹ bá mi share program yẹn jọ mi ní wáyé tì sàmì ní wáyé tì máa dákun tó lọ́lẹ́ bá mi share program yìí mo fẹ́ kọ́ dọ́dọ̀ Agbala Gabriel so ohun tí mo máa ń sọ fún gbà náà ni pé anúmọ̀ inú lẹ̀ ẹ jẹ́ kẹ́ni tó ṣe ń di pẹpẹ kó náà jẹ́ ń di pẹpẹ
òye yé mi pé sẹ́ńjì díẹ̀díẹ̀ ò ní ṣàìmọ̀ rogún sọ́wọ́ Agbala Gabriel, èmi ò tiẹ̀ mọ̀ pé sẹ́ńjì ńláńlá ní rogún sọ́dọ̀ bàbá. ṣùgbọ́n iye èèyàn ẹ̀ ní jáwí, ẹni ayé ń fẹ́ ni yín tí ì lárùn kan lára, ẹni tẹ́ ẹ bá ti nífẹ̀ẹ́ bí èèyàn bá fẹnu kàn án ẹ ti dàrú mọ́tò lọ́wọ́, ẹ̀ ní jáwí, ẹ̀ ní já sọ. bá a róòtọ́ ọ̀rọ̀ ńlẹ̀ tá a fẹ́ sọ ẹ̀ ní já sọ, ìbẹ̀rù ọmọ bá àwọn èèyàn, wọ́n ní báwọn bá sòótọ́ ẹ̀ ní gbà wọ́n gbọ́. yàtọ̀ sí kọ̀ọ̀kan nù wa táwọn òwojú àmójútọ́fọ́ àmọ́ èyí tí ń ṣèdè, àmẹ́ni tí ń rẹ́rìn sí wa, àmẹ́ni tí ń banújẹ́ sí wa, àmẹ́ni tí ń sunkún sí wa, àmẹ́ni tí ń lejúmọ́ wa, kọ̀ọ̀kan wa tiwa ni ká sọ bó ṣe rí. a sì nígbàgbọ́ wípé Ọlọ́run tí ń san ẹ̀san fún kálukú kò ní fi ibi san ire, kò ní fi ire san ibi. torí pé ẹlẹ́san bí Ọlọ́run ọba mi ò sí. ẹ dákun torí Ọlọ́run, gbogbo yín lẹ́ fi ọwọ́ yín gbàgbé yìí ọmọ. mọ̀ ń bẹ̀ yín ni o, mi ò táṣẹ pa fún yín o, wípé kẹ́ ẹ dákun dábọ̀ kẹ́ ẹ bá mi share program yìí. mọ̀ ń bẹ̀ yín ni o, ẹ bá mi share ẹ̀. àkọ́kọ́ mo fẹ́ jẹ́ ká pọ̀lọpọ̀ àwọn èèyàn wọlé. ẹlẹ́ẹ̀kejì ni pé mo fẹ́ jẹ́ kó dé ọ̀dọ̀ Agbala Gabriel. èyí tẹ́ bá mọ bá ṣe máa ń táàgì èèyàn, ó dùn mí mi ò táàgì ẹ̀ kí n tó bẹ̀rẹ̀ program. bá táàgì Agbala Gabriel, èyí tẹ́ bá mọ bá ṣe ń táàgì yẹn bá ń táàgì ẹ̀. kó náà ó mọ̀ pé a ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ nígbà mú ìdí nì torí Yomi Amzat ti lọ bẹ̀. ẹ̀yin náà sọ̀rọ̀ sà, ẹ̀yin náà sọ̀rọ̀ mà, ẹ̀yin máa yẹn ti try fáwọn èèyàn, kò yẹ kẹ́nìkan kan tiẹ̀ against ẹ̀ rárá. àkílẹ̀ sórí Yomi Amzat náà ṣe bó ní nọ́mbà máa yẹn lọ́wọ́, ó yẹ kó pè ní kó bá a sọ̀rọ̀, as in gbogbo ẹ̀ la gbọ́. ìkọ̀ọ̀kan nù wa ní pé kò rí bẹ́ẹ̀ o. àwọn nǹkan kan bẹ tí ò ṣeé ṣe lábẹ́lẹ̀, gbangba là á ṣe gbangba, bẹ́sùn ọba bá kú ìta gbangba là á sin sí. Yorùbá ní bàbá lu òṣùbù ká lu nílá, kékeré ẹgbàáfà nílá ní ẹgbàáfà. bàbá wa mú lè ṣe là á yan, bórí Yomi ọba yan ńgbà náà kò ní wọ̀n rẹ́kọ̀dù lónìí. Having said that, ọ̀rọ̀ eléyìí tí mo fẹ́ sọ lónìí kì í sọ̀rọ̀ Muyideen, ọ̀rọ̀ arábìnrin kan tí wọ́n ń pè ní Kejì, ọmọbìnrin tí wọ́n ní ìṣòro ẹ̀yìn tí ò lè dìde jókòó, tí ò lè rìn, tọ́jà pójú kan tó bá wà náà ni máa ń wà, tí wọ́n ní ọlọ́sọ́dọ̀ Agbala Gabriel. Agbala Gabriel bá a solicit fowó but unfortunately Agbala Gabriel náà ló tún gba owó padà lọ́wọ́, ló tó fọgbọ́n ẹ̀wù ọgbà àlùmọ̀kọ́rọ́ yín gba owó padà lọ́wọ́ lédi yẹn. mo tọrọ àforíjì kí n tó tẹ̀síwájú. láàárọ̀ yìí ni mo gbọ́ ròyìn ìbànújẹ́, ròyìn tó bà mí lọ́kàn jẹ́ lónìí ọjọ́ tuntun nínú oṣù kẹta. wọ́n ní Táyé Adégbòdù ọjọ́ lọ nípè, ọjọ́ ìbànújẹ́ ọkàn mi tí mo wádìí àdìtú ẹ̀ títí mi ò rí tú. pé kí ló dé Táíwò, kí ló tó sọ wá sínú ọ̀fọ̀, kí ló tó sọ wá sínú kàyéfì Táyé Adégbòdù, kí ló dé ikú tó fi déyìn ọkàn wa gangan lọ́kàn. Táyé lolú Adégbòdù ọ̀sọ̀ Kẹ́hìndé rẹ̀ sínú wàhálà, ọ̀sọ̀ sínú ànìkàn gbé, kò wọ́ bẹ́ẹ̀ ó yé wa. Ọlọ́run ní fífúnni, Ọlọ́run ní ìgbà padà, ṣùgbọ́n why now?
ọ̀sọ̀ ìyàwó rẹ̀ di opó ọ̀sán gángan àwọn ọmọdọ́mọ òrukàn àṣé òpin rírì àwa àti ẹ nípa ẹ wá kọrin níbi ayẹyẹ àyájọ́ ọjọ́ ìbí 50 ọdún mi ọdún 18 lélẹ́yìí tá a mọ̀ra wa that was 2008 nígbà tẹ́ ṣe rẹ́kọ̀dù tẹ́ pè ní dùn mí nínú ẹ wá sórí ètò mi ńgbà náà láti wá polówó ẹ̀ nílé Ifẹ̀ àjọ ṣeré àjọ sọ̀rọ̀sọ̀rọ̀ bá a ṣe mọ́ra wa nìyẹn láti ìgbà náà mo ti mọ̀ wò pé bí n bá ní nǹkan tí mo fẹ́ ṣe lọ́jọ́ iwájú àwọn Èjìrè Adégbòdù ni ó kọrin fún mi aláwọn dẹ̀ wá sí musẹ́ nígbà tí mo ṣe 50th Táyé àti Kẹ́hìndé Adégbòdù náà mo pè kán wá kọrin fún mi ọmọ tó kọ́ sọ fún mi láàárọ̀ yìí mo ní kó gbẹ́nu ẹ̀ sọ́hùn sọ̀rọ̀ jẹ́ ká kí ọ ta wọ́n sọ̀sọ́kúsọ o àwọn ọlọ́gàá kò rí bẹ́ẹ̀ ìròyìn gbé mo bá sáré gbé kúròmù mo bá sáré wò ó gbogbo pépà ló ti gbé ilé ayé sú mi gbogbo àsáré sókè sáré sódò àti òsì nǹkan kan bẹ́ẹ̀ any day anytime lẹ́mí yìí lè kọsẹ́ o lè kọsẹ́ níbi tí mo ti ń sọ̀rọ̀ yìí o lè pé àsọkàn tiẹ̀ náà nu ìdẹ́rùbánikọ́ reality ni ẹ̀mí yìí àwa kọ́ la ní bàbá tó ní ọ̀wá dágbà tí ó gbà á kò sásìkò kò sọ bí tí ó ti gbà á kò sọ̀nà tí ó gbà gbà á ìgbà tá a bá ń sẹ̀mí nìkan ni ká máa sọ ń pa rẹ̀ ó jẹ́ ká bẹ̀rù Ọlọ́run Ọlọ́run nínú àánú ẹ̀ kó bá wa tẹ́ ọ sáfẹ́fẹ́ rí o Táyé Adégbòdù afẹ́rìn ṣùgbọ́n Ọlọ́run fẹ́ràn jù wá lọ kò sẹ́ni tó fọ́sẹ̀ ojú Kẹ́hìndé rẹ lọ o kékeré ni tàwọn pẹ́rẹ́ǹtì yín kékeré ni tàwọn fámìlì kékeré ni tìyàwó àtọmọ Kẹ́hìndé tẹjọ wáyé ńjọ́ kan náà ẹjọ rìnrìn àjò ayé ìgbà kékeré yín ni títí tẹ́ fi dàgbà and you are both very very hard working ẹwọ ọdún náà tá a ti ń ṣe róbóróbó bọ̀ tá a sì mọ̀ bóyá àjà náà bá ní jánà ìgbẹ̀yìn tí ẹ̀ ti jánà ń gbà yẹn sí gbogbo ayé ti mọ̀ yín wọ́n ẹ̀sẹ̀ máa wá bọ̀ díẹ̀díẹ̀ ni ògo dé ẹ̀mí wá pin àtọ́lọ̀ ọba mi sẹ̀ kò sí nínú wa tó lè question Ọlọ́run unquestionable God ni so mo bá gbogbo ẹbí Adégbòdù mo bá yín kẹ́dùn pé kó ara fẹ́ra kẹ́nì kò sáró wà tá a fẹ́ pa fún ọ Ọlọ́run nìkan lábẹ̀ kó bá wa tù ọ nínú kò sí wàásù tá a lè ṣe fún ọ Kẹ́hìndé Adégbòdù ìwọ nìkan ló lè ṣe wàásù fúnra ẹ̀ torí pẹ́rù rẹ ti di púpọ̀ ìyẹn nìkan kọ́ Táíwò ikú ò ṣe dá o Ìjìrì Adégbòdù ni a pè o àwọn Adégbòdù twins ní ká pè o ìkan lead vocal ìkejì ń support ẹ lè dá kan pé náà méjèèjì náà lẹ́ pè alágbára bí Ọlọ́run ò sí so gbogbo ẹgbẹ́ olórin ẹ̀sìn ẹgbẹ́ olórin ẹ̀mí ẹgbẹ́ olórin gospel jákèjádò àgbáyé ẹ kú ara fẹ́ra o ọ̀fọ̀ ńlá ṣẹ̀ wá òfò ńlá ṣe wá ẹni ńlá lọ láàrin wa very very gentle cool
and fun love to be with guy. Ọlọ́run nínú àná yóò tẹ̀sáfẹ́fẹ́ rí. So now lórí tí mo bá wá ọ̀rọ̀ Agbala Gabriel ni Ọlọ́run nìkan ní dájọ́ àfihàn pínran òòṣà òkè òun nìkan ló mú bí àmọ́ òkun síkà. Àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ pé ọ̀tá fàsókè yìí dóborí ni wọ́n, ọ̀rọ̀ ẹnu wọn dùn, wọ́n máa ń pákéjì láìfù wọn, ẹ mọ̀ wá pírèsì wọn ní ìwà underground wọn dẹ́tì gan. Irú tiwa ò wọ́pọ̀. I am not telling you that I am saint or clean o, n ò clean níbi kankan o, àwọn ẹgbẹ́ mi lọ o, I am not saint in any way. Ṣùgbọ́n I will always say it as it is. Mi ò láṣìírí ń tèmi. Ìtọ́ bá ṣẹlẹ̀ lónìí ẹbí mi lọ́la wọ́n sọ the same thing. So now gbogbo aládé Agbala Gabriel gẹ́gẹ́ bí olóore, gẹ́gẹ́ bí aláàánú, majority ẹ̀yin òbí mi ti ń wò wá tí n bá parí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ bá tí ì bá pàdé inú ìpinnu àdúrà ẹ̀ tún f'Agbala Gabriel. Kennedy oríṣiríṣi nǹkan lójú mi ti rí nígbà mo ti délé ayé, mi ò torí wé èèyàn bíi tiẹ̀. Ẹ bá èèyàn gbowó wọn náà fẹ́ ṣe surgery fún, ẹ dẹ̀ solicit fún àwọn èèyàn dẹ̀ dáwó fún, ẹ̀yin náà lẹ́dẹ̀ gbowó ọ̀hún 200,000 250 500,000 nǹkan 800,000 ẹ dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ tán. Oore wá di ẹrù lórí ẹni ẹlẹ́ni. Ẹ wá ń tajà ẹkún, ẹ rò pé ẹ lè pawó ẹ̀rín. Pásítọ̀ Agbala Gabriel, this will be my first time that I will talk against you. Mo gbọ́ ọ̀pọ̀lọpọ̀ lábẹ́lẹ̀ but I don't believe them because mo mọ̀ pé ẹni tí bá ń ṣe dáadáa ayé ò rí wí, ẹni tí ò ṣe dáadáa ayé ò rí sọ. Mo sì mọ̀ wípé ọlọ́tẹ̀ kúnnú ayé, àwọn èèyàn burúkú kúnnú ayé. Àrùkòkò, that is not true. Go and listen to Agbala Gabriel's side of the story. Ẹ má tí ì sọ̀rọ̀ nípa ẹ̀. No matter the side of his own story, ẹjẹ́ àkọ́kọ́ gbọ́ ti side eléyìí tí mo mú wá iná. Ẹjẹ́ á wí, ẹjẹ́ á sọ̀rọ̀. Bó bá wá jẹ́ pé ọmọbìnrin pákéjì nǹkan tó sọ ni, àwa àmọ̀dájọ́ ta fẹ́ ṣe fún padà. Bẹ́ẹ̀ máa jẹ́ kó lóbò òwúrọ̀ ẹni adó ní kakọ́. Àìké mú ní fọ́gbẹ̀gbẹ̀ kó gbétọ̀ fún ẹ̀mí. Bẹ́ẹ̀ lẹ́jọ́ máa ṣàdídùn wí. God bless you. Now, ẹ má jẹ́ ń fẹnu sọlé tó kù gan mọ́. Ẹ já gbọ́rọ̀ lẹ́nu arábìnrin yìí. Instagram mo dey explain everything tí mo ń go through fún wọn ní pé àti 2021 lára mi ò ti yá, so just last year lọ́yẹ̀ ṣe ti tech ní pé spine problem ni wọ́n dẹ̀ ní pé mo máa ṣe surgery ní pé 13 million ní surgery, so I sent everything to him, gbogbo videos àti. Wọ́n ló máa ṣe surgery 13 million náà fi máa ṣe surgery fún, ó dẹ̀ ti ń bátù pẹ̀lú ẹ̀ láti 2021 like 5 years ago ló ti ń bátù pẹ̀lú àìsàn ẹ̀yìn. Oríṣiríṣi àwọn èèyàn ló ń bátù pẹ̀lú something similar lóde òní ìsìn, ṣùgbọ́n kò sóòlù ràn lọ́wọ́. Majority wọn ń dé mọ́ra, wọn ò fẹ́ sọ̀rọ̀ wọn síta, káyọ́ mọ́ bàbá wọn gbé sọ́nà míì. Pictures everything tó mi ò lè rìn, mi ò lè jókòó, mi ò lè dúró, so I sent everything to him, ọ̀dẹ̀ ní pé kí n wá join life for
and that first day tí mo join life wọ́n raise owó fún mi wọ́n ní pé kí n kọ́kọ́ lọ jẹun wọ́n pé kí n wà òkè dá àwọn like bí mo ṣe ń lókè so then lẹ́yìn ọjọ́ yẹn náà mo tún padà wá wọ́n raise owó fún mi bọ́ ṣe ń raise owó fún mi lọ́n sọ iye báyìí lówó ti di iye báyìí lówó ti di wọ́n dẹ̀ send ìgbà kan tẹ̀ wọ́n ní pé kọ́ máa send owó yẹn sí mi pé kọ́ tọ́jú ẹ̀ wọ́n ní ara ní pé ṣe in case tí bá fẹ́ ra oògùn àbí tí bá fẹ́ jẹun nípa àwọn máa send ẹ̀ sí mi wọ́n ṣáà send owó yẹn sí mi so wọ́n ní owó yẹn pọ̀ mo ò lè rí lójú kan àfi kí n máa lọ káàkiri wọ́n ṣàbífẹ́ mi káàkiri pé kí n ṣáà máa lọ fún one place another wọ́n fún mi láwọn page àwọn èèyàn tí mo máa lọ gan pé kí n lọ bẹ̀rẹ̀ pé wọ́n máa assist wọ́n tún ní pé ọ̀rọ̀ Agbala Gabriel yìí náà wọ́n máa ń support wọ́n mọ̀ nípa ìwọ́n pé kí n lọ. ẹni tó kọ́kọ́ assist ẹ̀ tí wọ́n raise owó fún ẹni yẹn release gbogbo owó tó raise ó release ẹ̀ fún ó ń fún bọ́n ṣe ń send ẹ̀ sí ọmọbìnrin ló ń sọ fún ọ wípé ká má send owó yẹn sóhun ẹni ẹ sọ pé no ó lè ní ìdí ẹ̀ owó olówó lówó jọ sí àti pé bàbá fàgbòfégún ṣe la jókun rẹ̀ sílẹ̀ ní bá fẹ́ ṣèrànlọ́wọ́ fún yàn kó ṣèrànlọ́wọ́ fún yàn tí n bá fẹ́ rèé sówó fún yàn I will never use my account number máa lo account number onítọ̀hún kò dẹ̀ wù mí kó nítọ̀hún máa jábọ̀ fún mi iye tó ń pa tàbí iye tán fóun so máa fún mi ó máa raise owó fún mi ìgbà tí mo fẹ́ lọ náà àwọn náà lọ tún fún mi lówó mọ́tò tí mo wọ̀ lọ síbẹ̀ ṣùgbọ́n tí mo dẹ̀ débẹ̀ gbogbo mo yẹ débẹ̀ tí wọn kọ́kọ́ dá mi lóhùn tí mo padà wálé mo sọ fún wọn ìgbà tí mo tún padà lọ again tán ní pé kí n máa bọ̀ mo tún ṣàlàyé again fún wọn mo dẹ̀ débẹ̀ wọ́n dẹ̀ ṣe fídíò fún mi nígbà tí mo débẹ̀ wọ́n post fídíò yẹn within 24 hours tó ṣe first video yẹn mo ti rí 2 million so wọ́n assign ẹnìkan fún mi nípa ẹnìyẹn ni kí n máa fún ní report gbogbo yẹn ṣe ń wọlé and I was being truthful to them torí pé mo fẹ́ nǹkan tó máa jẹ́ wípé wọ́n máa bínú ní pé owó ń wọlé mi ò ṣètọ́ pẹ̀lú àwọn mo ò fẹ́ so mo jẹ́wọ́ fún wọn gbogbo yẹn ṣe ń wọlé iye báyìí ló ti wọlé iye báyìí ló ti wọlé so wọ́n máa rán bọ̀bọ́ yẹn wá bá mi ní pé èlò ló ti wọlé máa fún ní fóònù mi máa ní pé kó ìwò fúnra rẹ̀ kóun náà confam adẹ́rì ó máa ní pé first time yẹn wọ́n kọ́ ó dé ó ní wọ́n sọ pé bọ́ọ̀sì tó máa fi lọ ń gbé àwọn èèyàn láti ìta wá sí church ní pé wọ́n ní pé kí n ra bọ́ọ̀sì méjèèjì then lẹ́yìn yẹn wọ́n tún ní pé. now mo nígbàgbọ́ pé gbọ́ nǹkan tó sọ mẹ́rin lẹ́yìn ìgbà tí wọ́n rí aláìsówó fóun wọ́n máa ń fi lọ ń kó àwọn èrò wá sí church láti ìta kó wọn rí po sí méjèèjì ẹni táìsàn yìí ń ṣe tó fẹ́ sí surgery tó wá fún assistant táwa torí pé wọ́n dáwó fún táwa ní kó máa rí po sí mọ́tò ó ṣe jọra wọn mọ́tò tó fi lọ kérò àwọn èrò tó fẹ́ lọ kó ṣe papọ̀ mọ́ ẹni tí àìsàn yìí ń ṣe tẹ́ẹ̀tọ́ owó fún pé káwọn èèyàn help. oúnjẹ táwọn èèyàn máa ń jẹ ní every Sunday ní pé kí n sponsor oúnjẹ yẹn èmi sọ pé bí i expenses tó ní kọjá 100,000 naira ni wọ́n wá ní ara ní pé 850,000 tí mo máa san. 850,000 naira lẹ́yìn tó bá di po sí mọ́tò méjì oúnjẹ táwọn ọmọ ìjọ máa ń jẹ every Sunday ṣé dandan náà fi wá ń jẹ fọmọ ìjọ ni ṣé dandan lèèyàn fi kérò jọ ní church ni ṣé tìpátìkúkú làwọn èèyàn fi wá church ni tó bá já pa àwọn tó fẹ́ wá jẹ oúnjẹ lọ́jọ́ Sunday nìkan ló wá church ó ti mọ̀ sí pé wọn ò wá jọbọ ọ̀run wá wọn ò sì wá sẹ̀ ìyanu wá ebi tí ń pa wọn mọ́ bá wá wọ́n fẹ́ wá jẹun ní church ni ó sì wá di ẹrù ẹni tó ní ìṣòro tó jẹ́ pé ìṣòro tiẹ̀ ló gbé wá láàyè ọ̀tọ̀. owó kí 850,000 yẹn kọ́ mi. wọ́n bá wọn máa fi gba fuel sínú bọ́ọ̀sì méjèèjì àwọn dẹ̀ máa fi gbé oúnjẹ tó máa ń fún members ní every Sunday. ẹ̀bà àti pọ̀mọ́ lọ́mọ. bí dandan ni láwọn mẹ́mbà jẹun ni. máa gbọ́ ẹ̀ tí gbọ́n kọ̀ọ̀kan ẹni sùn ẹ̀ṣẹ̀ máa gbọ́ wẹ̀lọ. bàbá yẹn tí wàá padà wá bá mi again ní pé kí n wá lọ dúpẹ́ lọ́wọ́ wọn ní pé kí n dẹ̀ envelope bí i 50,000. after 850,000 naira ẹni tí wọ́n yàn ti madam ó ní kó wá lọ dúpẹ́ lọ́wọ́ Agbala Gabriel kọ́dẹ̀ envelope 50,000 naira between me and you sir between me and you ma téèyàn bá sọ pé èèyàn fẹ́ f'Agbala Gabriel 50,000 naira máa béèrè pé owó kínni because irú àwa ìlú lè jọ lójú 5,000 jọrú wa lójú 10,000 jọrú wa lójú ṣùgbọ́n bá Agbala Gabriel 50,000 báwo owó kí lásọ pé kò fi ṣe káàdì ní àbówó epo mọ́tò wọ́n ní kọ́ náà sọ pé kò wá lọ envelope 50,000 naira fún ẹni tó wá náà ló ti kọ́kọ́ sọ wípé ó mọ̀ pé kò ní fẹ́ gbá o bọ̀ kó méṣù ọ̀pọ̀ fọ̀ sí ẹ̀ fún
ní pé wọ́n lè máa fẹ́ gbà ó ní pé bọ̀t kí n ṣàfi agídí mu fún wọn mo ní mo ti gbọ́ àwùjọ cash 50,000 mo fi sínú envelope wọ́n gbé mi lọ sọ́fíìsì wọn bàtà débẹ̀ mo jẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn and everything mo wá fún wọn ní envelope wọn ní àǹtí kò yẹ kẹ́ tún máa ṣe wàhálà báyìí owó tẹ̀sán yẹn náà owó yẹn pọ̀ ẹ ṣe gan kíníkan ọgbà envelope yẹn lọ́wọ́ mi wọ́n máa bẹ̀ ní pé àwọn ò mọ̀ ń pa ìbọn irọ́ ni àwọn kan lọ́wọ́ àwọn fífi yẹn wá láti wá mi ẹni tí wọ́n gba ìyẹn tán wọ́n lọ wọ́n tún dé wọ́n ní pé wọ́n broke 50,000 mo fún wọn. Agbala Gabriel broke wọ́n wá ní di 250,000 150,000 ní òní jẹ́ kágbàlá Gabriel broke mọ́ wọ́n tún gbà á lọ́wọ́ woman yìí ó tún fún wọn. wọ́n tún dé wọ́n ní pé wọ́n ṣe káwọn arúgbó káwọn broke ṣé Agbala Gabriel ló ní wò. Agbala Gabriel lọ broke wọ́n lọ́bọ̀bọ̀ yẹn wá bá mi. ṣé bá Agbala Gabriel broke kìkẹ́. bẹ́ẹ̀ ni. ṣé ẹ̀jẹ̀ bá mi lọ ṣe bàbá yẹn gẹ́gẹ́ ló wá sọ dẹ́gbà tó wá. òun ló ń sọ òun ló máa ń rán wá bá mi nǹkan tó bá dẹ̀ rán wá kó wá ṣe ló ń ṣe nǹkan tó rán wá sí wọ́n mọ̀ pa. alájí ẹ káàbọ̀. Yes sir. àwọn ni mo pè pé wọ́n close mọ́ ẹni tí mo jẹ́ kọ́ yìí sọ̀rọ̀ tó ẹjọ́ kó ṣàlàyé fọ̀rọ̀ ẹ dáadáa ná. Ok. ẹ má ìdáwọ́ pé jọ. wọ́n tún ní pé káwọn àwọn arúgbó kọ́ wá ṣe prayer fún mi ní pé kọ́ fi irun funfun wọn kọ́ fi ṣàdúrà fún mi mo fún àwọn yẹn ní 16,000 àwọn yẹn tiẹ̀ ṣiṣẹ́ ń gbọ́ ní pé òkè yẹn ṣì nọ́mà mo fún wọn ní 16,000 àwọn 16 ni wọ́n mú 1,000 láàrin ara wọn lẹ́yìn yẹn wọ́n tún dé wọ́n tún sọ pé ní pé àwọn fẹ́ lọ nípa Agbala Gabriel fẹ́ lọ bìkan wọ́n ní ìdí fuel sínú mọ́tò wọn 70,000 mo fún wọn. ṣé tí wọn bá solicit owó fún ẹni yìí tágbàlá Gabriel bá fẹ́ lọ síbì kan kò ní répo sínú mọ́tò ẹ̀ tí ó gbé lọ sẹ́yìn náà ń sí 250 150 wọ́n tún fẹ́ repo nu mọ́tò. tún lọ sí program prophet Taiwo Òjó lọ́jọ́ kan wọ́n pè mí lórí fóònù ní pé àwọn ní ìdọ́jọ́ yẹn gan bedroom ni mo wà lọ́n pè mí lọ pè mí bọ̀ fóònù tèmi dẹ̀ wà níbi tí mo máa ti ń sùn wọ́n wá pe nọ́mbà security pé kí security wọn wá gbé fóònù fún mi nínú bedroom ní pé kí n send 250,000 urgently nípa àwọn wà ní program prophet Taiwo Òjó àwọn ní ìdówó yẹn very urgent mo ṣáà send 250 yẹn sí wọn nígbà tí mo wẹ̀ tán the following day ṣá lọ́jọ́ kẹta wọ́n tún pè wọ́n tún ní pé yẹn ní pé kí n yá wọn ní 600,000 àwọn máa dá padà fún mi táwọn bá dé títí alẹ́ kíní kan èmi tẹ̀síwò pé báwo ni ẹ ṣe máa ní pé kí n yá yín lówó tí màá wá dá padà tí màá tún wá gbà lọ́wọ́ yín but even at that gan lẹ́yìn tí mo sẹ́ 600,000 yẹn gan you didn't even say anything you didn't even mention it pé à káàtẹ́ ẹ̀fẹ́ nìyí ní refund àdé ìkọ̀kọ̀ kò sí nǹkan tó jọ wọn ò fún mi ní refund wọn ò fún mi ní anything wọ́n ṣáà gba owó yẹn wọ́n gbà lọ ibi tí inú tí wàá bí mi jù mo wá fẹ́ lọ appointment ní Babcock torí Babcock ni mo ń lò ní Ìlíṣàn so mo wá sọ fún wọn ní pé mo fẹ́ lọ sí hospital ní pé mo ní appointment ní hospital mo dẹ̀ fẹ́ ṣe àwọn test kankan tí doctor ní pé kì í ṣe ní pé since owó díẹ̀ ti wà lọ́wọ́ mi pé kí n kúkú ṣe àwọn test yẹn once and for all àwọn wá lókè pé àwọn máa tẹ̀lé mi àwọn máa ṣe fídíò pé táwọn bá dẹ̀ ti ṣe fídíò yẹn àwọn máa post fídíò yẹn sórí page àwọn máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé mo wà ní hospital ní pé kí donation yẹn máa stop káwọn èèyàn sì máa help lọ mo dẹ̀ ni mo ti gbọ́ wọ́n ní mọ́tò mẹ́ta làwọn máa gbé lọ mọ́tò ti tàwọn mọ́tò táwọn protocol máa ń gbé then èmi àtàbúrò mi tó dúró tì mí a máa wọ church bus wọ́n lè mi ni mo máa fuel mọ́tò mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n gba 500,000 lọ́wọ́ mi fowó fuel ọjọ́ yẹn mo sun ẹkún láti àárọ̀ dalẹ́ ni mi ò jẹun mo lè ṣe nǹkan púpọ̀ àti tó ń gbóná tí mò ń ké ní pé kí ló dé pé gbogbo owó tẹ fún mi gbogbo ẹ̀ lè ti gbà padà tán yìí èlò ló kù lọ́wọ́ mi mo ṣáà ń sunkún lọ́jọ́ yẹn àwọn pásítọ̀ wọn kọ̀ọ̀kan máa ń bá mi pé kí ló ṣe mí tí mò ń ké kí ló ṣe mí tí mò ń ké kò ṣeé sọ síta ní pé wọ́n fi ọ̀nà èrú gbowó lọ́wọ́ mi gbogbo àwọn tí wọ́n bá wà bẹ́ẹ̀ tí wọ́n súnmọ́ mi àwọn tó sùn tì mí láìtọ́ gbé ẹni sọ́dọ̀ ti tì mí wọ́n ní kọ́ kúrò ń bẹ̀ wọn ò jẹ́ kẹ́nìbọ̀dì súnmọ́ mi wọn ò gbà kẹ́nì kọ̀ọ̀kan súnmọ́ mi wọ́n ní mi ò gbọ́dọ̀ mẹ́kọ̀ọ́ rẹ mi ò gbọ́dọ̀ bẹ́nìbọ̀dì sọ̀rọ̀ olúwa mi ò nífẹ̀ẹ́ sí olúwa mi ò mọ̀ sọ̀rọ̀ ni tọ́ba bẹ́ni báyìí lọ́dọ̀ rẹ wọ́n mọ̀ sọ̀rọ̀ ní pé ṣe lòun pé rojọ́ wọn ò láìkí rẹ̀ wọn ò bẹ́ni kọ́kọ́ sọ̀rọ̀ ibi báyìí ogun ni everybody gbé débi wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa rojọ́ fún ọ wọ́n náà wọ́n máa rojọ́ fún ọ pé wọ́n kókó lọ́wọ́ rẹ̀ wọ́n pe kíní kan fún ọ wọ́n sì máa sọ̀rọ̀ ní kíní kan ẹ mọ̀ fọ́ọ̀mù mítìn. ayé ò epo dánu ibi náà lẹ ti pàdé ara yín ẹ mọ̀ bẹ́ni kankan. epo dánu jẹrẹtọ ayé o Joshua ó ti paná wà gbé náà wà mo ṣe láìfù lọ́wọ́ ayé o ẹ má bínú ẹ dákun o ẹ jẹ́ ń gbé náà wà o ayé o.
wàá gbóná wá ń sìn ó yá wá ń tàn. ok. náà ẹ já máa gbọ́ nǹkan tá à ń gbọ́ lọ ẹ má bínú ẹ foríjì mi o nípa ni o. ìjọba bẹ́ẹ̀ ni kọ́kọ́ sọ̀rọ̀ ó ti ń kóyàn mọ́ra jù ó ti ń ṣe kọ́ máa complain iṣẹ́ lọ́dídì fi space sílẹ̀ láàrin mi ni pé kẹ́nìbọ̀dì má sùn sí di space yẹn wọ́n tún fi èèyàn ṣọ́ wọ́n fi màmá kọ́ báyìí ṣọ́ pé màmá yóò gbọ́dọ̀ gbà kẹ́nìbọ̀dì ṣe anything níbẹ̀ gbogbo àwọn tó máa wá ń charge phone níbi ẹgbẹ́ ọjọ́ ẹgbẹ́dọ̀ mi ní sọ́tẹ̀ tiwa wọ́n stop everybody ní pé ní kọ̀ọ̀kan gbọ́dọ̀ charge phone níbi ibẹ̀ mọ́ wọn ò gbọ́dọ̀ rẹ́ anybody pẹ̀lú mi so that mi ò ní máa sọ fún wọn bí wọ́n ṣe ń gba owó lọ́wọ́ mi mo ṣàkàmọ́ra ìgbà tó gba 500,000 lọ́wọ́ mi owó fuel tán àwa fẹ́ lọ sí backfog mọ́tò mẹ́ta lọ sí promise nípa àwọn àgbẹ̀ lọ ọ̀yọ́ ta fẹ́ lọ mọ́tò méjì lọ gbé mo wá ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ lára àwọn pásítọ̀ yẹn ni pé kí ni reason tẹ́ ṣe gbé mọ́tò méjì ṣe bí mọ́tò mẹ́ta lẹ gbà lọ ní ẹgbà fuel lọ́wọ́ mi and before that time wọ́n ti rán bọ̀bọ̀ yẹn wá bá mi like a week before ní pé Agbala Gabriel fẹ́ ra táyà sẹ́sẹ̀ mọ́tò wọn wọ́n ní ìdí owó pé kí n fún wọn lówó ní pé. Agbala Gabriel fẹ́ ra táyà sẹ́sẹ̀ mọ́tò wọn. wọ́n fi ra táyà sẹ́sẹ̀ mọ́tò ní pé olúwa mi broke wọn kì í béèrè owó lọ́wọ́ members báyẹn but wọ́n broke gan ni this time around mo lókè èlò ló ń ta táyà ọjọ́ tí mo sọ yìí 700,000 lọ́gbà lọ́wọ́ mi fowó táyà. 700,000. 700,000 naira wọ́n gbà fowó táyà ẹ̀rù bá ṣe ń gbowó yẹn 600 800 1250 300 700 yéèlò ni ó kù. 1,000 ni wọ́n gbà bẹ́ẹ̀ ni. ṣé ń gbọ́ o gbogbo ẹ̀ wọ́n tẹ̀lé sọ pásítọ̀ yẹn ní pé ṣebí mọ́tò mẹ́ta lẹ fẹ́ gbé báwo ló ṣe wá di mọ́tò méjì báyìí pásítọ̀ yẹn wá ní ẹ ní pé mọ́tò táwọn kótókọ̀ máa ń gbé yẹn tó yẹ káwọn wọ̀ ní pé táyà mọ́tò yẹn ò já wọ́n ní ṣẹ̀fẹ̀ ti gba 700,000 lọ́wọ́ mi ní last week tẹ́lẹ̀ fẹ́ fi ra táyà tuntun sẹ́sẹ̀ mọ́tò yẹn wọ́n wá ní ẹ ní pé àwọn ra táyà tuntun 4 bọ̀ àwọn change méjì sẹ́sẹ̀ mọ́tò yẹn méjì tó kù àwọn kó sẹ́sẹ̀ bọ́ọ̀sì yẹn tá fẹ́ gbé lọ mo ní mo ti gbọ́ mo ò sọ kankan àwọn adé hospital tán adé tá ti fẹ́ ṣe test àṣẹ test alákọ̀ọ́kọ́ akóró bí a lọ sí tá ti máa ṣe test ẹlẹ́ẹ̀kejì àwọn adá mi dúró níbẹ̀ wọn tètè dá mi lò so mo ṣáà lie down síbẹ̀ mo ṣáà ronú mo faṣọ bojú mo ń ké lábẹ́ aṣọ yẹn ibi tí mo. náà tọ́lá ìgbẹ́ nìkan sọ pé ṣó ní evidence àwọn nǹkan tó ń sọ ó ní gbogbo ẹ̀ lọ́wọ́ ó wà lọ́wọ́ ẹ̀ gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ ẹ̀. tí ń sunkún ibẹ̀ ló tètè rán ẹni wá bá mi ní pé kó sọ fún mi ní pé èmi ni mo máa sponsor oúnjẹ tí àwọn tó tẹ̀lé ní máa jẹ ni mo ní wọ́n tètè ya gbàwẹ̀ o mo ní ṣèbí pásítọ̀ ní gbogbo yẹn tẹ̀ máa rẹ́ gbàwẹ̀ máa ti mọ yín lára ó ní tètè ya gbàwẹ̀ torí wọ́n lẹ́ra èmi ò ní o lọ́ba ní ẹkùn pé mi ò lè sọ báyẹn ṣe báwọn làwọn èmi làwọn gbé àwọn dìde ní pé normal táwọn bá wọ vẹ́ẹ̀sì foundation Agbala Gabriel yìí kúrò ní. anything tẹ́ bá bá mi sọ sìn ẹ máa bọ̀ lórí live fún mi kẹ́ wá defend it ṣe anything tẹ́ bá fẹ́ bá mi sọ nísìnyí mi ò ṣe back mi ò ṣe behind the camera mọ́ mi ò ṣe call mọ́ anything tẹ́ bá fẹ́ bá mi sọ come to my live stream and defend your church come and defend your pastor. Now first message continue. ewa yìí náà ló wá bá mi ò ní pé tí àwọn bá wọ polo foundation Agbala Gabriel yẹn àwọn bá fẹ́ wọ tẹ́lẹ̀ yàn jáde ó ní iye táwọn máa gbà lọ́wọ́ ẹ. Can you imagine ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà máa ṣe ń church tẹ́ máa fọkàn sí pé wọ́n ń ṣe é fọ́lọ́run ni àṣẹ lóòótọ́ ni bájá ò torí olówó ẹ̀ sọdẹ bí wọ́n bá wọ first foundation Agbala Gabriel tẹ̀ lágbàlá Gabriel jáde ó níye tí wọ́n ń san fún wọn kò ṣàjèjì àti àwọn tó ń ṣe mírèkù tó ń gbowó mírèkù kan tó lọ àwọn tó ń pákéjì mírèkù tó ń sanwó mírèkù fáwọn tó wá ṣe mírèkù lọ́dọ̀ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ spirituality nínú ẹ̀sìn dà ta ló gba ìpè ta ló gbọ́ ìpè ta ló pè rẹ̀ nínú àwọn tó gbọ́ra wọn sì ránṣẹ́ Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run wá dànù wọn kò sọ̀fẹ́ lórúkọ ìránṣẹ́ Ọlọ́run ní táwọn gan pa sápò ojú tí wọ́n fi ń ṣe nǹkan síta lọ gbogbo àwọn èèyàn dẹ̀ ń pìtì Agbala Gabriel nígbà yẹn wọ́n dẹ̀ ń support wọ́n dẹ̀ ń help lórúkọ àwọn èèyàn yẹn gbogbo nǹkan àṣẹ mú ìdín torí ọ̀rọ̀ ẹ̀ tí ọ̀já geere ni ò jẹ́ ká gbọ̀rọ̀ ẹ̀ gbọ́ àṣóní nítorí kó tó fọmọ́ pé òun ò gbé bẹ̀ mọ́ ọkàn mú ìdín sọ fún wípé iye tí wọ́n gbà nítorí òun kọ́ náà ná nítorí òun nítorí ìjà wọn nìyẹn o ó fọkàn sí pé nǹkan fóun dùn tí wọ́n ń táwọn èèyàn dá fóun ó dùn tí Agbala Gabriel fóun lọ àjẹ́ kó wí aláìmoore látàgé ẹ̀ ìní wà náà tó tọ́sọ̀kù ní méèdè
bí aláìmoore ẹ̀dá kan ni ọ́. nínú church premises fáwọn tó bọ́ta lára àwọn àti gba owó yẹn lọ́wọ́ ẹni ní pé so owó oúnjẹ tán ní pé kí n san yẹn ní pé kò kì í ṣe pé bí àwọn fẹ́ gbá mi ní pé èmi right mi ni láti fún àwọn ní owó oúnjẹ mo wá ní òkè mo ti gbọ́ èèlò ni ẹ fẹ́ fi jẹun èèlò lẹ́ fi jẹun náà kò sáà lè kọjá bí i 20,000 èèlò ní rárá o ní pé 100,000 làwọn máa gbà lọ́wọ́ mi fún oúnjẹ wọ́n yìí takúlé mi lórí ní bá pọ́ọ̀kì lọ́jọ́ yẹn nìyẹn tó tó sáfúlé mi lórí pé 100k làwọn máa gbà mo ò ní choice ṣe mo ní láti fún wọn ní owó yẹn mo sunkún wọn sẹ ojú mi bàtà wá ṣe tẹ̀sí yẹn tó fẹ́ gbé mi padà sínú mọ́tò Agbala Gabriel wá pè àwa ni àǹtí ẹ̀gbọ́n wọn lẹ́yìn lẹ́tún fún wọn ní owó oúnjẹ kò yẹ kẹ́ tún máa ṣe gbogbo ìnáwó yẹn ti ṣe kíní kan ti try gan ẹ ti náwó gan kíní kan nínú owó tó ti pé ìrọ́dẹ̀ ni àwọn ọlọ́run wọn wá o mo wá ní dádì ebi ń pa wọn ni ẹjẹ́ ọjẹ́ response tí mo fún wọn nìyẹn mo ní ebi ń pa wọn ni ẹjẹ́ ọjẹ́ mo ní àwọn gan ṣe máa dáwọ́ oúnjẹ tẹ́mi gan máa jẹ lọ́sàn-án ìfún mi torí èmi gan tí lówó ti máa fi jì. Gbogbo ọkọ tèmi tẹ̀lé pé bí àwọn tẹ̀ wá nínú premises yẹn gan ni wọ́n wá ní pé wọ́n kó wọn sọ ní sin pé wọ́n ti jáde ní Agbala Gabriel pé wọ́n ti jáde mọ́ alókè. Agbala Gabriel bẹ́ẹ̀ ni gbàtà jẹ́ ṣe tán adúró dé wọn gbàtà àárín wọn àwọn wá kúrò ní Ìbàdàn tiwa làwọn fi wá lọ sí àkúrò ní Ìlíṣàn la fi lọ sí Ìbàdàn ní titi wa so bàtà jẹ délé wọn ò bá mi sọ ẹni tí wọn ò tẹ mẹ́nu bà wọn ṣe kọ́kọ́ èmi náà dé ń wòran àwọn test tí mo ṣe yẹn wọ́n ní 2 weeks ló máa take kó tó jáde so wíìkì tí mo lọ yẹn wíìkì náà làwọn test yẹn wá jáde bọ́yìí mẹ́sẹ̀gì mi ni pé àwọn result yẹn ti ready mo wá sọ fún wọn ní pé result ti ready o ní pé next week Tuesday mo máa padà sí hospital máa lọ rí doctor so that wọ́n máa lè fix date fún surgery then máa lè mọ bí mo tún ṣe máa hustle láti wá balance owó yẹn kankan báyẹn wọn láwọn ti gbọ́ so mo wá sọ pé ẹ má wulẹ̀ rán èrò tẹ̀lé mi this time around torí pé mo ò ní 500,000 owó epo àti 100,000 tí màá tún kó lẹ̀ fún oúnjẹ ní pé ẹ kàn mú èèyàn méjì or mẹ́ta tó lè gbé mi láti inú mọ́tò gbé mi dé inú ibi tí màá ti rí dókítà ó tán wọ́n dẹ̀ lókè àwọn ti gbọ́ mo wá ní ok wọ́n wá ní pé màá sanwó epo mo ní mo ti gbọ́ èèlò lówó fún ẹ̀ lọ́lọ́lọ́dé ni wọ́n bá ní 200,000 lówó fún ẹ̀ mo bá ní láti bíbá yìí sí Ìlíṣàn 200,000 owó yìí ti pọ̀ jù ẹni pípọ̀ yẹ̀dẹ̀ ṣàánú mi pé mi ì lágbára owó tẹ̀ ń pé owó tí mo wá yìí kò tí ì pè é nípa tó fẹ́ gba 200,000 mo ṣàlùkọ́ gbé mi lọ sọ́fíìsì Agbala Gabriel pé kí n lọ bá fún ara mi pé kí n bẹ̀ wọ́n ṣàgbé mi mo dé ọ́fíìsì wọn mo bá ní àmúyídájì mo wá rí nìsà wọ́n ní pé mo ní mo fẹ́ lọ sọ́fíìsì lọ́jọ́ Tuesday wọ́n dẹ̀ ní pé kí n tún sọ 200,000 owó epo mo ní owó pọ̀ lọ́wọ́ mi mo ní owó mi kò tí ì pé owó surgery tí mo fẹ́ ṣe mo ní ẹ̀jọ̀ sami ẹ̀ ní àǹtí mi ò mọ kọ́kọ́ ń pa rẹ̀ mi mo bọ́ ṣe ń repo wọn mi ìmọ̀ bọ́ ṣe ń ṣe ṣé tẹ́lẹ̀ lọ ṣe wá gbé yín dìde àwọn protocol wọn wà ń bẹ àwọn pásítọ̀ wọn wà ń bẹ dráìvà tó ń wa mọ́tò náà wà lórí ìdúró àwọn ìgbọ́ dráìvà ó yẹ kí 100,000 yẹn náà lè torí ipò wà lọ àtàbọ̀ àbíbò mo ṣàmọ̀ pé mọ́tò ṣọ́ọ̀ṣì máa ń jẹpo àmọ́ mi mọ́yé tó máa ń repo sínú rẹ̀ mi ìmọ̀ bọ́ sí mọ́ ń ṣe ẹ wò wá láyín gan pọ̀ jàre ẹ tó yẹ lẹ́sẹ̀ wá gbẹ̀yìn lẹ́ni dìde ìyẹn ò tó nǹkan kan ó yẹ kó ẹgbọ́ dráìvà ẹgbọ́ pásítọ̀ ó yẹ kó lè tó ẹ wò ẹ má yọra yín lẹ́nu jẹyàn tẹ lọ́jọ́ kò tí ẹ mọ́ yọra yín lẹ́nu àmúdájẹ́ ẹ ṣe sàmójúfẹ́ lọ́wọ́ yín olórí mi pé mi ò lè kúnlẹ̀ mi bá ní kí kúnlẹ̀ jẹ́ kí kọ̀kọ̀ mo ṣàfihàn ṣàwádà wọ́n dẹ̀ ní pé kọ́ gbé mi padà wọ́n gbé mi padà sí ibi tí mo tún so bàtọ́ ṣàgbé mi padà sí ibi tí mo tún sí kò ju bí 2 minutes lọ bí driver ṣe dé nìyẹn ló bá mi ní pé àǹtí 100,000 tẹ̀sán yẹn kò lè tó o ní pé last week táwọn fẹ́ lọ ní pé àwọn ti ra àwọn ra epo 150 àwọn sáfìsì mọ́tò yẹn àwọn dẹ̀ ra ọ́ìlì sí ó jẹ́ 198,000 ní pé táwọn bá tún máa lọ ní ọ̀la náà àwọn máa ra epo 150 àwọn máa tún sáfìsì mọ́tò àwọn máa ra ọ́ìlì sáfìsì àti ọ́ìlì yẹn 48,000 ní pẹ̀lú epo 150 ó jẹ́ 198 ní pé so 100,000 yẹn kò lè tó mo kàn ní sí wàhálà mo ti gbọ́ mo àkáǹtì dání kí n send owó sí wọ́n wá ní pé kí n send account Agbala ìkànnì kí n má send ẹ̀ sílẹ̀ kí n send account PA ìkànnì wọ́n ṣáà ń takò ara wọn ìgbà tó ṣàyà wọ́n ṣáà ní kí n send account PA mo send account PA yẹn wọ́n dẹ̀ lọ nígbà tí wọ́n lọ tán kò ju bí 20 minutes wọ́n tún ṣe rán ìwà bàbá mi again nìyẹn ní pé bó ṣe dé ó jókòó ní pé òun fẹ́ rí mi mo ní mò ń gbọ́ kò wá sọ̀rọ̀ mọ́ mo dẹ̀ ń tẹ fóònù lọ ìkan àwọn pásítọ̀ yẹn wá dé ló bá ní ṣé o ti jíṣẹ́ tó ń rán ẹ fún kejì ìyẹn lòun ò tí ì jíṣẹ́ o ní pé òun mọ bóun ṣe fẹ́ gbọ́rọ̀ yẹn kalẹ̀ ní máa yẹn wá ní ó máa dé kalẹ̀ náà ni kò sí bó ṣe fẹ́ ṣe ẹwà ìbá sọ fún máa yẹn pé ṣe bá gbàlagbà lẹ́yìn ó yẹ kẹ́yìn lè bà mí wá bẹ́ẹ̀ ṣe máa bá mi gbé kalẹ̀ fún máa yẹn bá ní pé ṣé òun lọ ránṣẹ́ ni ṣebí ìwọ lọ ránṣẹ́ máa yẹn bá kúrò ó lọ ẹwà yẹn ṣàn tẹ fóònù lọ èmi náà tẹ fóònù kò sọ̀rọ̀ máa yẹn ti padà wá lẹ́lẹ́kejì ní pé ṣó ti sọ fún ìwé lòun ò tí ì sọ fún mi sẹ́ pé òun mọ bóun ṣe fẹ́ ṣàdé kalẹ̀ ọ̀rọ̀ yẹn mo ṣàwọn wọn rọ̀ máa yẹn tún lọ máa yẹn tún wá lẹ́lẹ́kẹta tí máa yẹn wá dúró ẹwà yẹn wá ní pé yẹn nǹkan tó ṣẹlẹ̀ ní wípé Àgbàlá ló ní pé káwọn wá bá mi ní pé ó sọ pé àwọn broke mo lé mi gan tí mo láì dáhùn síbi ìgbọ́n mo broke
mo ní ṣẹ́rí mi kí n jẹun látàárọ̀ ẹkún ni mò ń wà mú bí omi gàrí torí pọ́nrọ̀ yín ó ti sú mi kí n sọ̀rọ̀ wà mo ní mi ìmọ̀ kan tí mo fẹ́ ṣe sọ̀rọ̀ yìí mo tí wọ́n bá mi ní pẹ́ ní kan gbogbo lẹ́ni tó bá break kó ya break for life ní £1 mi ò ní ló bá ní yẹn kémi má ṣe bẹ́ẹ̀ ní pé àwọn náà mọ̀ pé mo ti try ní pé torí ẹ̀ làwọn ò ṣe mọ báwọn ṣe fẹ́ gbọ́rọ̀ yẹn kalẹ̀ látẹ̀kọ́ táwọn ti jókòó tì mí kíní kan mo ní èmi ò ní owó ẹ̀kọ́ owó èsì tẹnu yẹn ni £1 mi ò ní ọmọ ìjẹ̀bú dẹ̀ ní ìwà yẹn mo wá fi ìjẹ̀bú sọ fún ní pé kọ́bọ̀ kò ní jábọ́ lápò mi tí máa fi kúrò ní ṣọ́ọ̀ṣì yìí ó wá ní yẹn bó tiẹ̀ jẹ́ 50,000 mo ní lẹ́nu yín ó ti di bó tiẹ̀ jẹ́ 50,000 kò kí ṣe pé kéjì sẹ́ẹ̀dì 250 mọ́ sẹ́ẹ̀dì 100,000 mọ́ ó ti di bó tiẹ̀ jẹ́ ẹ fẹ́ ẹni tó ń bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ kí n jọ bó tiẹ̀ jẹ́ 50,000 mo lẹ búrọ́kì lóòótọ́ mo ní ìbọn kí tí wọ́n yín létí mi ò ní owó tí mo fẹ́ fún yín ẹkùn owó èsì táìmù ara yẹn ni £1 mi ò ní jábọ́ nínú àpò mi mọ́ láti fún yín mọ́ nítorí pé òye ni gbogbo yín scam ní ẹkọ̀ ń gbá mi ní láti jọjọ́ kí ló dé tó fẹ́ pa mí ni tí mo bẹ̀rẹ̀ sí ní sunkún nìyẹn ó ṣàn bẹ̀ mí kí n jọ kíní kan èyí pásítọ̀ yẹn kí ni ẹ̀rẹ̀ tí mo pásítọ̀ yẹn lára tó bá ti ń sọ̀rọ̀ ní pé kí n fún olówó tí bá ti ní pé mi ò ní báyìí a máa ní kéjì mọ́ sọ báwọn ibì kan lógún máa ibì kan lé ogún mọ́ ń ṣẹ́ sí máa fi dí pé ṣe lè orúbọ fọ́lọ́ fi wọ́n lẹ̀ ẹni bá ti ń gbà ọ pẹ̀lú kọ́ndíṣọ̀n tó wà yìí yóò kó nǹkan tó ń ṣe ẹ̀ yóò ṣe wọ́n ti fẹ́ máa fún mi ní àwọn láìsí yẹn lálẹ́ ọjọ́ yẹn nìyẹn mo ní ẹ má tiẹ̀ sọ̀rọ̀ mọ́ mo ní sọ pé láìsí ilẹ̀ máa fún mi láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó ti máa ń gbowó lọ́wọ́ mi òun náà lọ́lẹ̀ tó ti mú kalẹ̀ lé ni mo ní mi ò lè fọ́ọ̀lù fún mo ní £1 mi ò ní lẹ́sìn tó máa sọ kò kí n ṣe nísìnyí ló yẹ kí n back out mo ní pé ṣé dìgbà pé owó yẹn bá wá kù 200,000 nínú àkáǹtì mi kí n tó ní pé mi ò ṣe mọ́ ni mo ní lọ́wọ́lọ́wọ́ báyìí mi ti opt out èmi ò ṣe mọ́ mo ní ẹ̀ lè rí mi gbá mọ́ mo ní scam ní gbogbo yẹn ẹ̀ lè rí mi gbá mọ́ n ò lówó mọ́ next thing tí wàá yẹ máa sọ ó sọ fún màá nìyẹn mi ò ní pé ẹ ṣọmọ pé Àgbàlá ní right láti yọ fídíò èèyàn kúrò lórí page tí mo ṣe gbọ́ statement ìgbà mo ní ìtorí pé mo decline just a single request nínú numerous requests ẹ ti ń gbé wá fún mi lẹ́sẹ̀ ń fẹ́ pè mí ní pé ó ní right láti yọ fídíò mo ní tó bá yẹ pé lẹ́yìn ló máa jẹ́ kẹ́ yọ fídíò mi lórí page ẹ tètè yọ kúrò yẹn fún mi lówó tó bá yẹ pé lè máa fi lé mi bọ́ta kúrò nínú church yín lálẹ́ yìí ní pé kí n má sùn church yín ẹ tètè lé mi torí mi ò ní owó kankan tí mo fẹ́ fún yín o ẹ ti cast mi ò sanwó kankan fún yín o wọ́n ti wá lọ sí top àbúrò mi lẹ́yìn rẹ̀ wọ́n ti kógbó sí yẹn lórí bí yẹn ti fẹ́ jásí yẹn ti fẹ́ bẹ̀ mí pé kí n fún wọn kọ́ máa lọ tí mo ṣe ránjúmọ́ yẹn nìyẹn ìyẹn wá dákẹ́ wọ́n wá sọ fábúrò mi pé ó dẹ̀ bẹ́ẹ̀ gbọ́n ẹ̀ sọ̀rọ̀ náà ìyẹn ní ṣèṣojú kọ́ lè sọ pé òun wá fọ́ mi létí tí n bá dá sí i kí n dá sí pé òun fọ́ mi létí òun ò sọ̀rọ̀ òun ò lè dá sí i ìyẹn dẹ̀ rọra dìde láàrin wọn ó dẹ̀ lọ ń dáná oúnjẹ tó ń sè lọ́sẹ̀ ọ̀fà bẹ̀mí ọ̀fà ọ̀rọ̀ yẹn wá after 10 àbí tó 11 lálẹ́ Monday yẹn tí mo ní mi ò ní fún wọn lówó yẹn bàtó dẹ̀ di Tuesday àlọ́ hospital bá ṣe dé láti hospital mo wá sọ fún pásọ yẹn àti ay ní pé mo tẹ́sì tí mo fẹ́ ṣe ní backup tí ní pé kí n má ṣe tẹ́sì yẹn ní ìdìpọ̀ láàárọ̀ ọjọ́ Wednesday mi ò dẹ̀ ní extra 200,000 tí màá tún fún mi fún owó epo lọ́la mo ní sọ ẹjọ́ mo ti reach out sí ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi kan tó ń gbé nìbàdàn ẹni yẹn ń bọ̀ wá gbé mi nísìn ọ̀dọ̀ wọn ni mo máa lọ sùn àárọ̀ ọ̀la wọn máa gbé wa lọ sọ́sibítù tó bá lè ti ṣe tán ní backup wọn á dá wa padà sí ibi báyìí ayọ̀ ọjọ́ yẹn mo ṣàkóró ní church wọn lálẹ́ yẹn mo lọ sùn sóòtẹ̀ àárọ̀ ọjọ́ kejì ṣá agbéra a lọ sí hospital nígbà tó máa di ọwọ́ ọ̀sán mi ì tẹ̀mọ́ pàwọn èèyàn tó ń bá ní ṣọ́pèjì wọn pọ̀ èkè lọ́kọ́kọ́ pè mí ní pé kí lórúkọ péjì wọn mo sọ péjì wọn fún wọn èkè ní káwọn má parọ́ fún mi wọ́n ti lọ yọ fídíò mi o mo ní àyọ fídíò mi tẹ̀ bí èkè ṣe head call pẹ̀lú mi ẹnìyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹlókèjì lọ́wọ́ péjì Àgbàlá wọ́n ti yọ fídíò ẹ̀ kúrò ń bẹ̀ wọ́n ti post ẹlòmí wọ́n ti yọ fídíò wọ́n ti ẹnìkan tún mẹ́sẹ̀gì ní WhatsApp ní pé wọ́n ti yọ fídíò wọ́n ti post ẹlòmí o mo ní wọ́n fún àbúrò mi kàwọ́ yìí má fẹ́ máa jẹun tọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bá ṣe wọ péjì wọn nìyẹn èmi wọ TikTok àbúrò mi wọ Facebook bẹ̀rẹ̀ sí ní wá fídíò làbárí fídíò lótọ́lótọ́ wọ́n ti yọ fídíò ẹ̀ kúrò ní péjì wọn ibẹ̀ ni ó ti bí mi ní pé so definitely owó tẹ̀ ń gbà lọ́wọ́ mi láti. So why you no call Ike at all time when I know everything about Sherry in a crown and Tibuki and Sister Dara I'm about to go away ass or money and you go see my son no so like see the tó bá ṣe wọlé àbí pound kila just ọjọ́ yẹn amanda kila crown so now a sọ wípé tó bá ṣe wọlé pé kó máa wọlé tó fún wọn yẹn kó try láti máa hide ẹ̀ kó àìsàn ìdílé náà wọ́n sọ a ní ní time ìbò sí January tó gbé wá January nìyẹn yeah last month a sọ fún yín pé you know what fún wọn ní kọ̀tọ̀ kọ̀tọ̀ ẹni owó tó bá wọlé again kó má sọ fún wọn pé iye báyìí ló wọlé mọ́ pé owó tó bá wà lọ́wọ́ ẹ̀ kó transfer wọn náà ní àná account láti pè má kó yẹn sínú ọ̀dẹ̀ kó transfer gbogbo ẹ̀ sínú account sí account ìdíkejì tó níyẹn pé alákọ̀ọ́kọ́ yẹn kó fi ilẹ̀ kàmí kó kó fi change sílẹ̀ sínú èyí tó mẹ́nu àwọn pátá owó so everything will have everything àwọn náà ṣì ṣe àwọn ọmọ stop ni so wọ́n dey stop. owó sọ́jì gangan tí wọ́n dá fún mi òye wà nínú ẹ̀ ni wọ́n ti gba £4 million lọ́wọ́ mi. àwọn sábà ṣe máa padà dá sí lálẹ́ ìwọ̀n náà ti sọ sórí yìí à ń gbọ́. wọ́n ti gba £4 million nínú gbogbo owó wọ́n dá mo generate £8 million wọ́n ti gba £4 million nínú ẹ̀ àwọn owó ti tèmi tí mò ń dá sọ́tọ̀ tí mò ń rí. èèyàn lè di 13 million fún surgery
orí 8 million wọ́n ti gba 4 million kúrò nù ẹ̀ orí wádà orí ẹ̀dẹ́. tí mo àwọn èèyàn tó ń tún help mi on a neutral ground tí wọ́n fún mi lówó àtàwọn ọ̀rẹ́ mi tó ń send owó sí mi owó yẹn tí mò ń tọ́jú sọ́tọ̀ òun ni mo fi ránṣẹ́ gbogbo test tí mo ṣe ní papọ̀ but mi ò jẹ́ kó mọ̀ ní pé mo ní owó extra síbi kan tí mo fi ń ṣe test tí mo lọ ṣe nípa mo ń jẹ́ kó yé wọn ní pé nínú owó yẹn ni mo ti yọ owó test tí mo lọ ṣe the only owó 500 ni mo kọ̀ọ̀kan ni mo yẹn ṣe yọ nínú owó yẹn fi kù 4.5 ní ọwọ́ mi tó wáyé pé mi ò yarí mọ́ wọn lọ́wọ́ wọ́n ṣe máa gba owó yẹn tó máa gba owó yẹn lọ ní ọwọ́ mi nìyẹn tí mo dẹ̀ máa ẹ wo. àti fan ṣe ti sọ̀rọ̀ sílẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ kò lè dìde kò lè dìde tó dáhùn sí ẹkọ bí o ti kọ́ náà wà. bẹ́ẹ̀ yẹn sọ pé Agbala Gabriel ṣe ọmọ àjọ máa fọ ọmọ àjọ owó tó máa dá padà. ọmọ ìwọ̀n tó ń padà. ẹ ní bá ti dánwò yẹn padà ọmọ àjọ máa dá ọ. mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ́sítọ̀ kan lọ́wọ́ ẹ̀ ṣé owó kọ́kọ́ gba àkáǹtì Àgbàlá kọjá láì kó transfer owó sí tó dẹ̀ ní receipt lọ́wọ́. bẹ́ẹ̀ni àwọn ẹwà yẹn náà ṣó ní receipt gbogbo owó yẹn lọ́wọ́ pátápátá. God bless you. Mama àkáǹtì ẹ̀ sísínú àkáǹtì ẹ̀ ló ti sẹ́ẹ̀lì owó sí wọn. tó ìyá àkáǹtì ọ̀dá owó sí ẹ̀ lọ́dún fi transfer owó sí wọn. wàláì ó máa dá owó wọ̀ fún ẹ má bínú ẹ ká ẹ gbẹ̀dá ti pátá ọ̀kan. pásítọ̀ ẹ̀yin sọ wetin wọ́n bí Make hold on. Reference. àwítúwí asánkan ogun ò sí ń bẹ̀ mọ́ ẹni tá a ní kó mọ dáàbò bo ni ló fìyà jẹ ni ẹni tó fi rẹ̀ hàn gẹ́gẹ́ bí olóore òun náà lárẹ́ ni jẹ́ òun sì ní òun gbà mí àṣẹ dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ni títún gbà ni aròpórè ni ipe wọ́n ń ṣoore wọn ò lóṣòtì àṣẹ ìṣe pé wọ́n ń ṣoore wọ́n lóṣòtì nìkan àṣẹ wọ́n tó ń rẹ́ àwọn tí wọ́n ṣe lóore jẹ mo nígbàgbọ́ pé bàbá sọ ilé yìí ọ̀rọ̀ owó jíjẹ ò sí ń bẹ̀ tó ráàjọ tán mi ì ṣe pásítọ̀ nǹkan kò sì dà wá pọ̀ àgbé nùlú kan náà àgbé street kan náà àgbé ládùúgbò kan náà àní kọ́sọ́mà kan náà àṣe nǹkan kan náà ó wà very very disappointing. èmi mà wípé àwọn àṣírí ìkọ̀kọ̀ kan máa tú jáde lórí Àgbàlá Gabriel kọ́kàn jẹ́ pé n ò mọ̀ pé yóò yá báyìí ni kúrọ́kẹ́ níyì ẹ̀tẹ́ ni wọ́n ń kẹ́yìn rẹ̀ o lóòótọ́ ni lẹ́nìkan ọ̀láyé sáàlà ní kò sí tí ó dò títí tí ò ní tán ọ̀rọ̀ Muyideen ọkọ̀ọ̀kọ̀ jẹ́ káwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ irú èèyàn t'Àgbàlá Gabriel jẹ́ díẹ̀ ṣùgbọ́n fẹ́ tó rúgbò wá lójú kò jẹ́ ká wo ọ̀rọ̀ yẹn jìn especially me n bá ti rí ọ̀rọ̀ lórí mẹ́nu kò ń bẹ̀ ẹ mà sọ pé tó bá ti rí ọ̀rọ̀ lórí ọ mẹ́nu kò ń bẹ̀ ó sì mẹ́nu kò ń bi tọ̀yọ́ ó ní reason ó yàtọ̀ síra wọn òkú ọ̀pápọ̀ mọ́yàwó àwọn táwọn ò ló nínú orí àti rí wọn báyìí ẹ̀wọ̀ bá àlùmọ̀kọ́rọ́ yín má ṣe ń gbowó lọ́wọ́ lédè yẹn wọ́n fẹ́ repo sí mọ́tò ó ṣe kẹ́ni ẹlẹ́ni Àgbàlá Gabriel búròkì 150,000 naira ni ó wà tán búròkì ẹ̀ ní oníjó búròkì mọ́ ó bá yàn lọ́kàn jẹ́ o ìbá má ti gbóhùn irọ́ lè sáré fógún ọdún jẹ̀lẹ́ńkẹ́ lóòótọ́ ba lọ́nà dádì mi bóyá mọ́mì mi sì ni àbí bọ́dà mi tẹ́ ẹ ní kò rí bẹ́ẹ̀ o Àgbàlá Gabriel sọ báyìí o ẹ ń bá ní líǹkì ibi t'Àgbàlá Gabriel ti sọ̀rọ̀ ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi ẹja gbọ́ àwíjàre ọ̀gá pásítọ̀ ṣùgbọ́n bó bá jẹ́ pé gbogbo ń tárábìnrin sọ irọ́ ni a jẹ́ pé sinimá àgbéléwò ló yẹ kó lọ máa kọ torí tó bá jẹ́ story writer ó máa good gan ní story writing tó bá jẹ́ pé kúkú story ni o tí ìṣe ń tọ́sẹ̀lẹ̀ sí ṣùgbọ́n gẹ́gẹ́ bí olójú ìwòye
èmi mọ̀ wípé kò sáfikún kò sáyọkó àyọkó lè wà ó lè mọ̀ràn tí àwọn kan reality ni woman yẹn sọ. Agbala Gabriel lórí ọ̀fẹ́ àti wí àwíjàre ká má dá yàn lẹ́jọ́ ká má bàa dá wa lẹ́jọ́ well agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òsìkà ṣùgbọ́n tọ́rọ arábìnrin yìí tó bá lọ jẹ́ òótọ́ many of us will be totally disappointed in Agbala Gabriel and this will be the beginning of his fall, of his downfall. Yorùbá ò kì í trust èèyàn lẹ́ẹ̀mejì. Ẹ̀yà tó simple ni Yorùbá ẹ̀yà tó difficult ni Yorùbá. Yorùbá doesn't trust people twice. Tó bá ti fuck up lẹ́ẹ̀kan ti fuck up náà nù. Kò tó tún rí mú lọ́dọ̀ wọn ó ṣe ọ́ jẹ. Èèyàn mélòó ni ó wá tọrọ owó fún èèyàn? Oríyọmí Hamzat, you have to interfere in this matter of Agbala Gabriel o. Kí ni kóríyọmí Hamzat wá ṣe jàre? Kí ni kẹ́ni ẹlẹ́ni wá ṣe? Kí ẹ tó dé ẹ̀bí rú? Àtúndì ẹ̀bí rú náà ni. Àwọn èèyàn complain gbà náà. Oríyọmí orogún òwò ni. Torí pé Agbala Gabriel ti ń popular. Torí pé àwọn èèyàn ti ń dá sọ́rọ̀ Agbala Gabriel. Torí pé àwọn èèyàn ti ń fún Agbala Gabriel lówó kó papọ̀ mọ́ra wọn ṣébi ń porí yọmí ni. Ọlọ́run dá láre láàyè tiẹ̀, Ọlọ́run dá kálukú wa láre láàyè tiwa. Kò ní bára mu ni kò lè bára mu, kò lè, it can never be equal. Ọmọ nǹkan owó àti tẹ̀sẹ̀ wa is a very good example, kò bára wọn mu. Ọlọ́run ní fún alówó bákan náà, àlè lókìkí bákan náà, àlè lórúkọ bákan náà, àlè ní ọlá bákan náà, àlè ní ọlà bákan náà, àlè níwà bákan náà. Wọn ò lè fẹ́ràn wa bákan náà. Gbogbo nǹkan ò lè yí kọ́. Ilé ìtọ́jà jù ní contentment. Kí kálukú wà content pẹ̀lú tiẹ̀, yóò dẹ̀ nísinmi pẹ̀lú ẹ̀. Ẹni tí ó bá ti wà content yóò padà rí ìṣòro ní ayé ẹ̀. O lè ẹ́fà padà gbọ́ nínú ìtàn ìgbésí ayé mi pé mo lùyàn jìbìtì rí. Kò wáyé rí kò sì ní wáyé. Eléyìí confidence àkọ́kọ́ tí mo fi lè tackle anybody. Mi ìgbowó ẹ̀yìn lọ́wọ́ èèyàn yàtọ̀ sówó gbangba. N bá nídìí ẹ̀pù lọ́la wọ́n wá ta. Àwọn tí ó ṣe ó ṣe, àwọn tí ò ní ṣe ò ní ṣe. So Ọlọ́run nínú àánú ẹ̀ Bíbélì náà sọ wípé ọ̀pọ̀lọpọ̀ kókò ló wà láàrin àgùntàn ṣùgbọ́n àwọn náà gbé àwọ̀ àgùntàn wọ̀ wọ́n wá láwọ̀ àgùntàn ṣùgbọ́n kókò ni wọ́n ajẹranjẹgun wọ́n bá sì fi bọ́ ságbó àgùntàn wọ́n sì jẹ yóò sùn wọn. So oríṣiríṣi ọ̀nà ní 419 ń gbà ṣiṣẹ́ oríṣiríṣi ọ̀nà náà ti ń scam èèyàn. Àwọn ọ̀nà kan tán fi ń scam àwọn èèyàn ó ti jẹ́ old fashioned. So wọ́n wá bẹ̀rẹ̀ sí ní repackage ẹ̀ because àwọn èèyàn kan wà tó jẹ́ pé ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín náà fẹ́ fi gbà kọ́rọ̀ jọ. Wọ́n ráwọn èèyàn tó ń ṣe dáadáa nílé ayé wọn ò wá mọ bọ́n ṣe bẹ̀rẹ̀ ọlà ọrọ̀ tí wọ́n làwọn èèyàn ń wò. Majority di pastor lónìí torí Adébóyè ló ṣe di pastor. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn di pastor lónìí torí wọ́n rí Oyèdépò náà jẹ́ kan di pastor. Kí wọ́n sì rí lára wọn wọ́n rí bọ́n ṣe máa ń pe ọ́tà kọ̀ táwọn èèyàn máa dá 1 billion naira 500 million naira 100 million naira ṣeré làwọn náà ṣe lọ seminary náà dé ṣe doríkọ̀nà theology school náà ṣe lọ Bible college náà ṣe ń tẹ̀lé pásítọ̀ kan gbé báàgì bá gbé bíbélì káàkiri káwọn náà lè kọ́ṣẹ́ pásítọ̀ ìwọ̀n lè lọ dáṣẹ́lẹ̀ ìwọ̀n lè máa fàwọn èèyàn búta. Kò dẹ̀ síbẹ̀ ṣe gbọ́n tó àwọn tí wọ́n fi búta ti wà already láwọn tí wọ́n wà kú wà wọ́n pọ̀. Irú tarábìnrin kejì yìí ìṣòro tó ní
ibikíbi tó ń bá darí èèyàn lọ ní ọ̀lọ́ ẹni tó fẹ́ ṣe surgery tó ní di 13 million naira tó ń gangan ní 1 million naira. àwọn kankan bẹ tó jẹ́ pé ẹbí èèyàn ò lè dájọ́ ẹbí èèyàn gangan ò lè dá 13 million naira ẹbí ò ní fún 13 million naira. wọ́n máa tẹ́wọ́ ni ìyá last week mo dẹ̀ sanwó school àwọn ọmọ mi wọ́n máa tẹ́wọ́ pẹ́ bẹ́ẹ̀ ni orí ẹ̀rí mi o. ọba wà àkáǹtì nọ́mbà mi ní ọba wà àkáǹtì mi ní ìsinyìí 7 naira ló kù bẹ́ẹ̀. so oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn ń gbà títà Agbala Gabriel yìí bá jẹ́ òdodo yóò bomi tútù sí púpọ̀ nu wa lọ́kàn. majority àwọn tí wọ́n ń sori láti orí òkè òkun Amẹ́ríkà, London, Europe torí igi súnmọ́gi lọ́bọ́ fi ń yọ o àwọn gangan ni wọ́n ń dáwó tá Agbala Gabriel rí oríṣiríṣi nǹkan. our people abroad ẹlẹ́yinjú àánú ni wọ́n ẹlẹ́yinjú àánú ni wọ́n ẹlẹ́yinjú àánú lọ́pọ̀ jù nínú wọn. tẹ́ bá present story àwọn èèyàn fún wọn wọ́n tètè máa ń pity ju majority wa tó wà nílé lọ àwọn náà ní bùkátà o ṣùgbọ́n wọ́n á ṣàwò pé kan bẹ́tà kan iná fi náwó yóò bomi tútù sí wọn lọ́kàn bẹ́ẹ̀ ló ń bá tó jáde lọ́la wọn á sọ kò sẹ́ni tán fẹ́ trust mọ́ tá a bá fi lè trust Agbala Gabriel pẹ̀lú packaging tó lò wọlé because a ṣàánú fáwọn èèyàn agbowó fáwọn èèyàn yìí l'Agbala Gabriel fi jẹ lọ kì í ṣe iṣẹ́ ìránṣẹ́ pásítọ̀ ló fi jẹ lọ. we can say that categorically kí lọ́mọ̀ nínú pastoral job kí lọ́mọ̀ ń bẹ̀ àdúrà ló lè gbàjẹ́ bẹ́ẹ̀ lọ ni àbí iṣẹ́ ìyanu ló lè ṣe fúnra lára ẹ̀ tó fi lè dìlú mọ́ ká táwọn yóò fi mọ́ pariwo Agbala Gabriel lọ́tọ̀ Agbala Gabriel ló sì no packaging ni ẹni ẹlẹ́ni ọ̀nìyàn ọlọ́nìyàn ń bọ́ bá gbowó nínú ilẹ̀ tó ti ní náà yóò yọ fún ẹni ọba yín kọ́lé sí i ó láti mọ̀ kété bá pè é légbé lọ. àwọn ọmọ yín tí wọ́n ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ tó ń ṣiṣẹ́ l'Àbújá sáwọn náà wà torí pé ẹ kọ́lé fún màmá àwọn nínú Agbala Gabriel náà wàá máa gbé bẹ̀ pé ilé tí màmá àwọn lù kọ́ àwọn fẹ́ máa gbé bẹ̀. àwọn ò fẹ́ sọ̀rọ̀ débẹ̀ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni torí ẹ ti máa táàgì wa lójú òwú ẹ máa ní à ń lára ẹni kò sí nǹkan méjì tẹ́ máa sọ ju pé Awíkonko ẹ kí ló dé ẹ ń lára máa yẹn ni kí là á lára èèyàn fún. nígbà tí mo ní gbénu ọgbà rẹ̀ n ò nílò ìrànlọ́wọ́ ẹ̀ kò nílò ìrànlọ́wọ́ mi àti ẹ̀jọ́ jókòó rí n ò tiẹ̀ rí rí. nígbà wọn wá nǹkan kan káàkiri nǹkan kan ò bọ́ sọnù lọ́wọ́ mi ẹlẹ́dẹ̀ àtọmọ ẹ ti tẹ́rẹ́ ṣe lọ̀rọ̀ mi. ṣùgbọ́n ẹja ṣe dáadáa ká má gbòógì oró torí ẹ̀yìn ọ̀la. ọ̀rọ̀ mú èdè ìbò lọ yọrí sí ilé tán kọ́ fún l'Agbala Gabriel kí lọ́wà ńbò lọ́wà ẹnìkan kò gbé dàbí wọ́n fi ilẹ̀ fáìmọ̀ iye ọdún ńgbà tẹ́nìkan tọ́kàn gbogbo abá ti kó ń bẹ̀ wọ́n tà fẹ́ni tán tà fún. pẹ̀lú sopọ̀ ń bẹ̀ bẹ́ẹ̀. advice ta fún gbà náà ni pé a fẹ́ ràn yàn lọ́wọ́ láti kọ́lé ọ̀ túmọ̀ sí pé ká kọ́ ọ́nú ọgbà ń bẹ̀ mú ìdí ìlọmọ yìí jẹ́ kì í ṣe Christian. bí èèyàn bá níṣòro kò sí promise tí ò lè make ẹni tó níṣòro tó wọ́n náà àbáyọ ó lè promise pé wọ́n dọ̀mọ̀ àjọ yín o gbà tí ṣòro rẹ̀ bá sàn ní ọmọ wò pé sóun ṣe promise yìí sóun sì gbà báyìí láì ṣe Christian tó ń sọ pé wọ́n dọ̀mọ̀ àjọ wọn ṣé yóò pé ń báyìí yóò tó mọ̀ pẹ́rù ni làwọn mùsùlùmí fi máa ń sọ wípé àlùkáwà ní ẹ̀rù ọlọ́ọ̀ni àlùkáwà ní ó ṣòro láti múṣẹ o téèyàn bá wà nínú problem tán bá ní ọjẹ́ jẹ́ ó dùn jẹ́ o ṣùgbọ́n tára bá tù ọ́ mọ̀ pé ẹrù lè ẹ̀jẹ̀ yẹn ẹ̀ ń bá lọ́kàn Ọlọ́run ní máa ń mú ẹ̀jẹ̀ ṣẹ lẹ́yìn tára bá ti tù tán ni Yorùbá fi sọ wípé àti jẹlẹ́dẹ̀ yùngbàyùngbà àti sanwó ẹ̀ tìkọ̀tìkọ̀. wọ́n á ní mọ́ ṣèlérí ńgbà tí mo ẹ dùn jù tàbí ńgbà tí mo ẹ bàjẹ́ jù tó láwọn ìlérí tó ṣe agbára ilé mọ́ka ńgbà inú bá dùn tán sọ promise tó fẹ́ ṣe fáwọn èèyàn
so Agbala Gabriel àwa lè mọ̀ tí ìdá ọlẹ́jọ́ o àwọn èèyàn kan sọ pé wọn náà sọ̀rọ̀ wọn ní ò rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n eléyìí tóbìnrin yìí sọ kéèyàn ó tó convince mi pé kò rí bẹ́ẹ̀. Are you sure of what you are saying? mi máa ń tẹ́ ni yẹn ń sọ bóyá mi ló ń tọ̀ ń bá sọ̀rọ̀ abẹ́ni yẹn ń bẹ́ lómi sọ̀rọ̀ lórí platform ìmọ̀ tó ń tọ̀ ń sọ o. On Adunni's live coverage, they said he didn't have any school or hospital and they didn't have any work. May God protect us from trouble. Amen. Babala 419 is it. Agbala scam. Are you sure of what you are saying? Maintaining Ambassador. Very, very pathetic, sir. Very, very pathetic. Well, possibly bóyá ààrẹ tó tún Agbala Gabriel o tí wọ́n ní gbólóhùn kàbí méjì láti sọ +234 915 147 9599 +234 915 147 9599 nọ́mbà tẹ́ máa pè sínú tàbí +234 904 851 9362 +234 904 851 9363 9362. Hello, sir. Awi koko. Yes, sir. Ọpọlọ yìí ò ní jọba ọ. Àmì o. Ṣé rí àwa Naija a máa ń tètè judge nǹkan. Ìgbà Muyideen ló yẹ ká ti gẹ̀ẹ́tì Agbala scam. Ìbẹ̀lẹ̀ mi ti mọ̀. Muyideen ló mọ nǹkan tójú òun rí. Tó lóun ò dúró bẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni sà. Tó lóun ò dúró bẹ̀ mọ́. Exactly. But àwọn èèyàn ò jẹ́ kó sọ̀rọ̀. So láti gbà yẹn lèmi ti ń wò pé scam ni bọ̀bọ̀ yìí. Thank God pé ó farahàn. Ta lè yan Ọlọ́run. Kò sí. Sọ fún mi. Kò sí. A máa gbára wa kú ní Nàìjíríà ni. Ọlọ́run ní jẹ́ kó lọ́gbọ́n kágọ̀ ọ̀gbọ́n. Ọlọ́gbọ́n ló jẹun. Àwa tá a wà ní diaspora bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí iṣẹ́ lóru ni. Àwa náà ní responsibility. Bẹ́ẹ̀ ni. Arọ wọn arọ ẹlẹ́sẹ̀ kan náà ń dá sí. Ọmọ ẹlẹ́sẹ̀ méjì náà ń dá sí. Exactly. Àwọn diaspora náà ló ń lò. Ọlọ́run jẹ́ ká gbọ́n. Kì í ṣe bẹ́ẹ̀ gbọ́n àánú ni. Ó ti ń pọ̀ jù. Wàláì àwọn èèyàn misuse ẹ̀ ni. Torí pé àwọn nínú àwọn chọ́ọ̀ṣì mẹ́mbà wọn ti ń sọ̀rọ̀ sí ẹ pé ṣé lóòótọ́ ni. Ẹ fi wọ́n lẹ̀. Tí lédi yẹn bá ti ní evidence. Bẹ́ẹ̀ni. Ó ṣe transfer owó. Ó dá owó yẹn padà. Ó ní gbogbo ẹ̀. Yes, then ìjọba ni mo rí blame. Ìjọba yóò kó ní hospital. Fún àwọn yẹn. Bẹ́ẹ̀ni. Handled by insurance. Ṣé you understand? Ó yé mi. That's all. A gbúdọ̀ fi gbogbo ẹ̀ lè fún àti àwọn tó ní gbogbo àwọn tí depression pa jù ló pọ̀ jù ní Nàìjíríà tó yẹ kó pa wọ́n. Ìjọba ó yẹ kó wake up. Sójú fi wọn. Àwọn less privileged people. Bẹ́ẹ̀ni. Agbala Gabriel ẹ jẹ́ kó dáwó padà. Agbala scam. Ó gbọ́dọ̀ dá padà yóò délé padà. Kó dá padà. Ẹ̀yin olólùfẹ́ ẹ wò a ò ní rí jù báyìí lọ ó bá tún ṣe ń lọ báyìí a máa bù yín gbọ́ lọ́lọ́kan òjọ̀kan ó dàbọ̀.